ẹ jọ̀ọ́ bẹ ṣe ń bá mi wo àwọn fídíò yìí ẹ make sure pé ẹ bá mi like ẹ bá mi share ẹ comment ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ tọ subscribe button yín kò ná yín lówó kò ná yín ní extra data ọwọ́ tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sẹ́ẹ̀ ní fi rí wàhálà lágbára Ọlọ́run. Thank you so much. So you see, sometimes you don't beg àwọn bí èmi ni kidnappers olórí burúkú àwọn tó máa fẹ́ béèrè ransom. Sometimes you don't beg them. Hello? Sometimes you don't say sorry, you don't apologize to them. Sometimes they will do what? They will collect. You see now when that lady was saying she wanted to collect 10 million naira. Let me tell you, this is one of the reasons why you don't beg them. Tó bá kó gba 10 million naira yẹn náà, á gba 10 million naira yẹn, á dẹ̀ tún ṣe kíni, á dẹ̀ tún post video yẹn. This is how they behave. Tó bá wọ́n máa gba 10 million naira yẹn, á dẹ̀ tún pàpà ṣe kíni, á dẹ̀ tún pàpà tún post video yẹn. Àbí kó gba 10 million naira, kó tún wá pè kó tún demand for more, kó tún pè kó tún demand for more, and at the end of the day, á tún post video yẹn. Do you understand what I mean? So instead of them coming for more, instead of them threatening you, instead of them scaring you, tó jẹ́ pé even you will not be able to concentrate on your business. You will not be able to concentrate on your work. You gather courage. Hello? Let anybody do their worst. Mo gbọ́ táwọn kan sọ pé ọyàn ẹ wo bó ṣe kíní kan ọyàn kan rí bákan bákan. Do you know that this lady here has 3 children already? Táwọn ọmọ ẹ̀ tán dẹ̀ ṣe kíni tán dẹ̀ mú ọyàn dáadáa ẹ̀yin olóṣì àṣòṣì mámọ̀. How do you expect kí ọyàn ẹni tó ti bímọ mẹ́ta tó dẹ̀ fún ọmọ lọ́yàn gidi gan? How do you expect pé kọ́yàn ẹnìyẹn kó ṣe rí? Bọ́yàn kan kò bá ṣe rí, ìyẹn náà ń pè ní sáìnì ìpòkèpò ti ṣàbíamọ. Wàhálà ayé yín nìyẹn. Ibi títí yín bàjẹ́ dé, èmi nínú yín. Mọ̀jú pé kíni, mọ̀jú pé kẹ́ ẹ má. Kí ni ìyàtọ̀ ìwọ tó ń béèrè 10 million naira àtàwọn bandits? Kí ni ìyàtọ̀ ìwọ tó ń béèrè 10 million naira àtàwọn terrorists nínú ayé? Kí ni ìyàtọ̀ wọn? Kò sí yàtọ̀, same náà ni. Ìwọ tó béèrè bá kí lorúkọ ẹ̀ bandit ni ẹ́. Irú èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Threat tán fún mi ní pé mi ò gbúdọ̀ sọ̀rọ̀. Wọn ò dẹ̀ gbẹ́nu tèmi fálágbàfọ̀ because èmi tèmi ṣe wà yìí. Èmi ò ní to do anything now. Mi ò rán anybody. Kò yé yín àìmọye ọyàn lórí social media. Sórí time ìgbà tán post ọyàn mi yẹn. Àwọn ìgbà yẹn ni mo máa wá ń wọ àwọn aṣọ tó jẹ́ pé ó máa show gbogbo mi ò rán ìyá ẹ̀. In tó bá wọ̀n ẹ̀ kó post wàhálẹ̀ ẹ̀ nìyẹn. Ìmí ní kí ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́. Ìyá wa, ìyá lálùbáríkà, ìyá ládé courtroom, may God bless you. Ẹ kú iṣẹ́ abiyamọ, ẹ dẹ̀ kú àdúrótì this particular lady. Continue to lecture her. Continue to pray for her. Continue to support her. Continue to stand by her. Lórúkọ Jésù Kristi ẹni ọlá Sisi Alagbo, wàláhì gbogbo ẹni tó bá ní kó wálẹ̀ ló máa wálẹ̀. Kò sí nǹkan kan tó ń jẹ́ ìtìjú kankan níbi kankan. Ẹni tí ó bá lójú ń tì. Gbogbo wọn náà ti ṣòṣèré. As a matter of fact, arọ́pọ̀lọpọ̀ tó gbé dídò 50 inches wá sórí Facebook ń bí tó wá ń tì bójú ara live and direct. Ṣerú wọn ẹ̀ náà máa sọ pé kì í pé igbá kan ṣe kìíní kan àbáwo kan àbí kòkó bàbá àtàsùn. Kí ni ìyàtọ̀ wọn? Ìgbà tó ká wọn lára táwọn náà fẹ́ ṣe kíni tó fẹ́ ṣe fọ́kífọ́kí orí live chat video ń bí láti rẹ́ lómi tó mú 15 inches pọnrán àgbàlagbà for that matter tó bẹ̀rẹ̀ sí ní ìrìbọ rẹ̀ ní pùnání. Kò sí nǹkan kan tó fi ń ṣèyàn. People do a whole lot of different crazy things. You are loved and that love will remain. Like I said, there is nothing tó ṣẹlẹ̀ tá àti ìgbọ́rí. Wọ́n ṣá sọ pé ní ọlá ipò pààyàn àbọ̀ sọ fún yín pò pààyàn. Wọ́n sọ fún yín pò jalè. Kò sí nǹkan kan tó dẹ̀ ṣe kíni tó ní ìbẹ̀rẹ̀ tí ò ní kíni tí ò lópin. If you want to put Eniola on your profile picture, put her on your profile picture. Ṣé ń gbọ́ mi? If you want to, pray for her, show her love, post her, do so.
lórúkọ Jésù Kristi. Ọlọ́run, I can be talking to her, all I'll talk to her kò ju pé kí n máa fún ní words of encouragement, comfort her, and of course make her feel comfortable. Hello, Eniola Sisi Alagbo. Don't hurt yourself because of rubbish like this. A whole lot of people, they take their life because of nonsense. Kò sí nǹkan tó jọ. Do not hurt yourself because of this. Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Ìyálé mi máa fi mí rẹ́rìn. Ìyálé kan sọ pé kì í pé wèrè kan níbì kan. Problem ẹ̀ nìyẹn. Oníkálukú ló ṣe kíni. Oníkálukú ló ní tiẹ̀ lára. Ẹni tó kọ kíní kí ló kọ ẹ̀? Ṣé ohun tí kíní kan? Mi rí, okay, ẹni tó kọ Yorùbá yẹn. Ó dà pé nìyẹn kọ Yorùbá yẹn náà lánàá. Ṣó kọ Yorùbá yẹn náà lánàá àbí jẹta ni? Ṣó kọ lánàá àbí jẹta ni? Ó lè jẹ́ sábọ̀dù ló wà ńbẹ̀. So, dídó rẹ ni, òun ni Eniola ló dó rẹ ni, ọkọ ẹ̀ ló dẹ̀ kúkú dúró, so kò sí tó fi ń ṣèyàn. Kò ń ṣe pó pààyàn, kò gúnbẹ, kò dẹ̀ ṣe kíni, kò dẹ̀ jalè. So, kejì, as far as me, I am concerned, kò ṣe kíni, kò kan ayé. Ẹ̀yin tẹ́ dẹ̀ bá blow ẹ̀ up náà, tẹ́ blow ẹ̀, tẹ́ fata sí, tẹ́ fi iyọ̀ sí, tẹ́ fi magí sí. Mo hope pé ọkọ yín ti balẹ̀ ń sìn. Ṣé inú yín ti dùn? Ṣé Eniola ti wá kú ni? Eniola ò sí nǹkan kan tó máa ṣe. Okay? This Eniola here, she cannot what? She can never go down. I'll continue to promote her business. Ó show ni wípé kíni wípé àgbo ẹ̀ ń ṣiṣẹ́. Ìwọ mọrú kíni àgbo ilé tí engineer ẹ̀ ṣe polówó recently yẹn ná? Ná kábàkàbà. Ná kábàkàbà àbí kó fún jẹ kòbòkòbò. Ìwọ mọrú ṣọ́ọ̀tì mélòó tí engineer ṣe. Ẹ̀rọ kódó tí yóò ẹ pọ̀n iye oko ń jẹ yín. Ìsìn ilẹ̀ máa wọnú inbox lọ nísìn. Tẹ́ ẹ lọ máa ju oríṣiríṣi nǹkan síbẹ̀. Uncle CK said, I get so confused. Why it's really a big deal? Kò yé mi o. Maybe I'm too Americanized. If it was an African American, they will release it themselves and put it on OnlyFans. Nigerians make me sick. To hell with it. Ọlọ́run bá kíkì ẹ má dá wọn lò. Wèrè máa ń ṣe wọ́n mà ní. Àìmọye tírísọ̀mù táwọn èèyàn ń ṣe nínú ayé. Ṣé tírísọ̀mù? Mo lẹ́nìkan ti fi lọ̀ mí rí ní Canada. Wàláì tí mo bá parọ́ mọ́ back office. Mo pé Lọ́lá Lillian Andrews tí mo bá parọ́ mọ́. Kọ́lọ̀ ń ṣe kíni, kọ́lọ̀ ń fìyà jẹ mí. Àló ní pé kí n wá sí Canada, pé tí mo bá wá sí Canada, ó ní, you know me, you and my husband will be naked. Kíní kan ní kí làǹtí yìí sọ, ṣáǹtí yìí, ibo làǹtí yìí tún gbé mi dé ìgàn. Mo ló tún gbé mi dé. Ṣé bí jẹ́jẹ́ ni mo wà ní Nàìjíríà tó ń mú ọyàn tó ń jù sí mi níwájú tó ń fẹ́ kọ́yàn tí mi lẹ́nu. Ṣé bọ́lọ̀ ló yọ mí? Hello? Ṣé bọ́lọ̀ ló ṣe kíni? Ṣé bọ́lọ̀ ló yọ mí tí mo wò pé èwo lélẹ̀? Ṣáà tún máa ṣe obìnrin, ṣáà tún máa ṣe ọkùnrin ni. Ṣé ẹ fẹ́ máa gbé òbò sí mi lẹ́nu ni? Ẹ wá gbà mí nítorí Ọlọ́run mọ̀mọ̀ já ṣe kíni? Hey, you talk too much. Ọlọ́run mọ̀mọ̀ já jẹ gbèsè kẹ́. Ṣé bẹ́ẹ̀ kan ló ṣe bẹ́ẹ̀? Àìmọye wèrè táwọn èèyàn ń ṣe. Hello? Àìmọye rárá dáradára táwọn èèyàn ń ṣe. So, but tó bá ti di ọ̀dọ̀ àwa Nigerians, ibẹ̀lẹ̀ máa ti gbẹ́ pé kíní kan ní igbá kan ní ìkẹ̀kẹ̀ bàbá sásùn ní kíní kan ní wèrè ló ń ṣe àwọn Nigerians. And to be honest with you, ilé ayé ti lajú gan sìn. Eniola Sisi Alagbo nìkan kọ́ ló ń ṣe. Àìmọye married women, àìmọye married men, àìmọye married gbogbo wọn. Tí wọ́n ṣe kíni, tí wọ́n ń ṣe torí pé títí wọn ò tí ì jáde kò mí ní pé wọ́n ṣe. But ẹni tó ṣe lè fún Sisi Alagbo, of course, wọ́n fẹ́ fi ba yí ẹ̀jẹ̀. Òun náà ṣe believe pé kíni, òun làwọn fi ṣe kíni, òun ni àwọn fi ṣe nǹkan tí wọ́n ṣe. So àwọn tó ń ṣe wọ́n pọ̀. Èmi o,
I cannot do it. No, èèyàn ò lè fọ́kọ mi lẹ́nu ká tún wá kò lè possible. But that is, everybody is different. Hello, everybody is different. Some people do it. Adults do different things all the time. So àwọn tó dẹ̀ ṣe wọ́n dẹ̀ pọ̀, wọn kàn kì í sọ ni. Ìmí nínú wọn tó wà nínú Facebook wa náà, gbogbo wọn náà ti ṣe rí. Àwọn tó ń ṣe fọ́sọ̀mù gángan. Ẹ ṣáàjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kì í ṣe pé wọ́n sọ pé ọkùnrin méjì láàrin Ẹniọlá nìkan, irọ́ o, obìnrin méjì àtọkùnrin, àwọn náà jọ ṣe kíni, àwọn náà jọ gbádùn ara wọn, tó ń dẹ̀ jọ enjoy ara wọn. Only God ló mọ bírú alẹ́ ọjọ́ yẹn bó ṣe máa rí. Ẹ fà àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ o. Ó bá dẹ̀ jẹ́ pé dragging ẹjọ́ òṣì, ẹjọ́ ọ̀yà, ẹjọ́ orí burúkú tẹ́ wálé ayé wá tò, torí ẹ̀ ti ríbi táwọn méjì mẹ́rin mẹ́ta tán ti ń dóra wọn rí, àbáwọn méjì tán ń dóra wọn, àbáwọn tán ń fọyàn wọn tán fi hàn tán fi ṣe. Ó ti ìkọ́kọ́ tiẹ̀ máa ń pa mí lẹ́rìn. Wàá máa gbọ́. Nǹkan tó dùn dọ́kàsì jù, ìhòòhò yẹn ni pé ìhòòhò yẹn dùn gan, màmá òpá búlúṣì làwọn ilé ni. Sórí yín burú ní ẹ̀ṣẹ̀ kì í rọ́yàn ń ta rọ́yàn, kò sọ́yàn lórí igbá tó sùn lọ. Mo lè bá yín post fídíò kankan bíi tí mo ti ń fọba lọ́yàn, gbogbo ẹ̀ ni mo rìkọ́ọ̀dù, kí ló kàn mí? Ṣé mi wá ráyè òṣì ni? Ìgbó ni mo ti ráyè wèrè. Àìmọye ọyàn ń ta, àìmọye òbó ń ta. Òbó sísí Alagbo kò dẹ̀ ṣe kíni, kò sí ń ta. Kò sóbò ń bẹ̀ o, ẹ má jẹ́ kán parọ́ fún yín o, òbó ẹ̀ ò sí ń bẹ̀. Ọyàn lásán ni. Ọyàn, exactly. I was thinking it Eniola and two men. No, it wasn't and two men, no. Uncle Akim náà gbádùn. Bàbá abẹ. Uncle Akim bàbá abẹ. Ó kó bò wọ́n ní balabalabala. Àwọn olórí burúkú wọ́n ti pọ̀ nínú inbox bọ́n ṣe wà yẹn. Àwọn aṣíìrì wọ́n ti tò síbẹ̀ pé ọkùnrin ló ń ṣáṣẹ́ báyìí. Kó dẹ̀ wá ṣáṣẹ́ àwọn náà. Wọ́n máa ti tò sínú inbox. Eniola, àsìkò ní láti máa ṣọ́kọ ẹ dáadáa o. Wọ́n ti tò sínú inbox òwèrè wọn bọ́ ṣe wà yẹn. Fídíò yẹn náà máa fi wáńkì sìn. Wọ́n fi ń wáńkì ní o. Ẹ̀pọ̀n bàbá kó bàbá òun náà máa ranjú mọ́ o. Wọ́n á ti wà nínú inbox wọn, àwọn òwèrè tán ti láàkì okó wọn ti pọ̀ ń bẹ́ o. Máa ṣọ́ wọn o. Àwọn aṣíìrì mọ́mọ́. Kí ni ìyẹn? Ṣe bí mùsùlùmí ọkùnrin, ṣe bí mùsùlùmí ni. Báwo lẹ̀yin ṣe mọ̀ pé kò ń ṣe ìyàwó kẹta tí ẹni ẹnjìníà fẹ́fẹ́? Òun lòun àti Eniola náà jọ ń fúnra wọn ní tírísọ́ọ̀mù. What do you think those Muslim people do? Kí ni nǹkan tẹ́ rò bóyá àwọn Muslim yẹn máa ń ṣe? Kí làwọn Muslim máa ń ṣe? Kí làwọn Muslim máa ń bára wọn ṣe? Àwọn Muslim tó máa ń fẹ́yàwó méjì yẹn, àìmọye tírísọ́ọ̀mù tó máa ń bára wọn ṣe. Táǹtì ẹ̀ mọ̀ bóyá ẹnjìníà ti fẹ́ ìyàwó kẹta, bóyá àwọn náà jọ ń gbé nǹkan síra wọn fún nǹkan síra wọn, èmi ò mọ̀. Bóyá ìyàwó kẹta tán dẹ̀ mi ò tiẹ̀ sí ìbéèrè, kó má yẹ pé ẹni ẹlẹ́ni fẹ́ fẹ́ ìyàwó kẹta, àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jọ ń ṣe tírísọ́ọ̀mù papọ̀, ó ṣe wá ṣe kíni, kí wá ní big deal. So ó lè jẹ́ pé wọ́n ti fẹ́ ìyàwó kẹta. Pé mẹ́lọ Ọlọ́run wí, ẹnjìníà ó capable ni, mẹ́lọ Ọlọ́run wí. Ọlọ́run ní pé ká máa bí sí ká dẹ̀ máa rẹ̀ sí, ó ní mẹ́lọ Ọlọ́run wí o lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ẹnjìníà tó bá sì wà lórí ìkẹta, ó sì wà allowed láti mú ẹyọ kan mọ́, kán pé mẹ́rin. Hello, kán ṣe kíni, kán pé mẹ́rin. So ó sì lè mú kan sí, àbí bẹ́ẹ̀ kọ́? Someone said ìyá ọba mo ti gbọ́. Whilst I was in UAE, one woman asked me to do it with her husband. The three of us, but fear no gree me. Ṣé gbọ́? So gbogbo àwọn àfà, gbogbo àwọn kíní yẹn, nǹkan tó dẹ̀ máa ń ṣe kíní yẹn, gbogbo nǹkan tó máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó wọn nìyẹn. I know of a popular Islamic cleric who has done it with all his 3 wives on the same bed, more like foursome. Kí ni ìyàtọ̀ àwọn mùsùlùmí tó jẹ́ pé ó níyàwó méjì nílé, àbí ó bá ṣe tán pẹ̀lẹ́lẹ̀ á bọ́ sínú yàrá kejì, á lọ bá kejì ń bẹ̀. Tó bá kúrò nínú yàrá á bọ́ sínú yàrá kejì, á lọ bá kejì ń bẹ̀. Ṣé èèyàn kì í ṣe tírísọ́ọ̀mù ni? Is that not threesome? Someone said, seriously, nobody talk about the third lady at all. It's because Eniola is popular. Nigerian likes to
Nigerian like to extragate what is not important. Don't mind them. Wọ́n máa yẹ wọ́n máa no wọ́n ẹ mọ̀ pọ́n ti fẹ́ wọ́n àní wọn ò jẹ́ kí lédi ìgbádùn. Wọn ò jẹ́ kó gbádùn. Àtọjọ́ tó ti fẹ́ ọkọ báyìí àtọjọ́ yẹn náà ti jẹ́ kó gbádùn. Hello. Àtọjọ́ tó ti fẹ́ ọkọ báyìí àtijọ́ yẹn náà ti jẹ́ kó gbádùn. Àwọn Muslim tírísọ́ọ̀mù náà ń ṣe. Kí ni ìyá Muslim tó ọkùnrin tó ní ìyàwó mẹ́ta tó ṣe tán lọ́dún ilé tó bọ́ sọ́dún ilé tó ṣe tán lọ́dún ilé tó bọ́ sọ́dún ilé. Kí ni ìyàtọ̀ yẹn àti tírísọ́ọ̀mù àti fọ́sọ́ọ̀mù? Ṣáwọn Muslim yẹn ṣe tírísọ́ọ̀mù kan náà ń bára wọn ṣe normal ni? Because they are dealing with 2-3 women at the same time. Are they not doing threesome and foursome like that? Ẹ̀wẹ̀ jẹ́ ká gbádùn jàre. Wàhálà tí yín nìyẹn. Ẹ pariwo orúkọ tèmi dáadáa o. Ẹ̀yin aṣíìrì. Ṣé gbọ́? Ẹ kúkú níṣẹ́. Ẹ níṣẹ́. Ẹ bísí pẹ̀lú life yín. Tẹ́ bá bísí pẹ̀lú life yín. Ẹ ní máa ṣe kíni? Ẹ ní máa wá oko olóko. Kẹ́ máa wá òbò olóbò. Kẹ́ máa wá káàkiri. Ayé yín kò ṣe kíni kò wú anybody. Ẹ lọ wá nǹkan ṣe pẹ̀lú life yín. Life yín tó ti ṣe kíni tó ti wà rotten yẹn. Ẹ lọ wá nǹkan ṣe pẹ̀lú ẹ̀. Ṣé ó yé yín bẹ́yẹn? Ta ni ìwọ tó sọ pé stupid àwọn aráalé yín ò ló stupid ṣé òun ṣe èmi ló ń bá wí? Ìfún alájà mẹ́wàá lọ́ka gbókó sẹ́nu ni o. Ìyá ń jẹpọ̀n lọ́ntì ènìyàn o. John torí Ọlọ́run ta ló ń bá wí pé stupid? Sorry, níbo ló ti rí flu tó kàn cough yẹn? And I think I'm coming up with it as well. Ṣá àwọn aráalé yín wo ló stupid? Níwọ̀n tó ní stupid ń bẹ̀ yẹn jọ. Àwọn wo ní family ẹ ló stupid o? Jọ o. Make it clear o. Kò jẹ́ ká mọ̀. Kí n lè mọ bí tí màá bẹ́ẹ̀ direct èpè ẹ sí. Torí mi rò bóyá mo wá sórí pláfọ́ọ̀mù ìyá ẹ̀ tó fi sọ pé àwọn ará ilé rẹ̀ stupid. So ilé tó bá stupid nínú ilé yín kò jẹ́ ká mọ̀. Kò yẹ ẹ bẹ́ẹ̀ yẹn ká lè tó ẹ sọ́nà torí mi ò mẹ́ni tó stupid nínú ilé yín o. Alájà Kaolat not mẹ́wàá lọ́kà. Did I say mẹ́wàá lọ́kà? No, not mẹ́wàá lọ́kà. Sorry, ṣé mi tiẹ̀ múrúkọ gbogbo wọn ni? Àmọ́ the difference between gbogbo yín. Gbogbo àwọn tó Muslim tó máa ń fẹ́ mẹ́rin márùn yẹn kí náà ń ṣe? Ṣé wọ́n máa wá kí wọ́n máa ṣe threesome wọ́n máa ṣe foursome? Alájà Kaola ni mò ń sọ. Sorry, not mẹ́wàá lọ́kàn. Sorry, that was just an error. I'm not talking about mẹ́wàá lọ́kàn. I'm talking about Alájà Kafila Kaola. Níjọ́ kìíní àná tán fẹ́ mú yóò yà mú tán fẹ́ mú wálẹ̀. Ṣé bí wọ́n ṣe fẹ́ mú wálẹ̀ náà ni? Ṣé bí wọ́n ṣe fẹ́ mú wálẹ̀ náà ni? At the end of the day kí ló ṣẹlẹ̀? Stargate promotion. I love you so much. God bless you my sister. Torí wọ́n ti rí pàwá ń support Eniola Sisi Alagbo. Òun ló lórí burúkú wọ́n ṣe fẹ́ mú wálẹ̀ o. Most especially torí ti tèmi yìí. Wọ́n á máa pariwo orúkọ ẹ̀ ni. Èmi gbogbo òṣìtẹ́dẹ̀ ṣe é kò. Èmi ti lecture Eniola. Ẹ má gbogbo rádaràdà tẹ́ ẹ̀ ṣe yẹn kò débí. Hello. Mo ti lecture ẹ̀. Ó máa ṣe business yẹ lọ. Ṣé ó yé yín bẹ́yẹn? Mi ò mọ̀ bóyá o ti gbọ́ nípa àgbo threesome. Ìyẹn ló dẹ̀ ṣe kí ni? Ìyẹn ló dẹ̀ ń tà wàràwàrà báyìí sí yìí o. Àgbo threesome ti wà ńlẹ̀ o. Àgbo threesome ti wà ńlẹ̀ o. Èmi ò lè sí nínú ẹni tó máa bá yín mú Eniola Sisi Alagbo tó máa bá yín mú wálẹ̀. Àmẹ̀yìn kan tó jẹ́ pé Eniola bó ṣe wà yẹn orogún òwò lẹ́ ń bá ṣe àmọ̀ yín. Ẹ̀yin tẹ́ ń bá ṣorogún òwò ẹ mọ́ra yín àwa náà dẹ̀ mọ̀ yín. Àbí bẹ́ẹ̀ kọ́? Àbí? Ebórí Facebook ń bí la wà tẹ́ ẹ sọ pókè pẹ́yìn máa pe NAFDAC tẹ́ ẹ mọ̀ pókè pé gbogbo kíní yẹn pátápátá ló ní nínú bísínẹ́sì ẹ̀ ẹ̀yin ìkà. So báwo ni inú yín ò ṣe ní dùn? Inú yín máa dùn. Inú yín máa dùn. Míwà àdòdùn náà fi ń dún àwọn ọmọ yín káàkiri. Ibi fídíò àwọn ọmọ yín náà bọ́ọ̀ta níbi tán ti sọ́pọ́n ti dún wọn pé àdòdùn ní pé ṣe làwọn ọmọ yín padà wá fún mọ́. Ẹ jẹ́ ká gbọ́ràn jàre ẹ kó ṣì lọ. As far as I am concerned,
hello, mi ò rí nǹkan tó jẹ́ bàbàrà nínú nǹkan tó ṣẹlẹ̀ tílé ayé ṣe wá gbúdọ̀ parẹ́ àbí tí Ẹniọlá tó fi gbúdọ̀ wá ṣe kíni tó fi gbúdọ̀ wá parẹ́ náà èmi ò rí bàbàrà ń bẹ. Kẹ́ lọ wá nǹkan ṣe pẹ̀lú láìfù yín tó ti bàjẹ́. Most especially èyí olórí burúkú tó pe rẹ̀ ní àmúbọ́ nínú ayé yẹn. Àṣírí mámọ́ nìyẹn ń tiẹ̀ á lọ mú fídíò àti tó kan dọ̀káàsì o àti tí ò kan dọ̀káàsì tẹ́nìyàn bá ti wà tó bá ti wà possessed bí ìyá wọn ṣe máa ń ṣiṣẹ́, ìyẹn ìyá wọn Ẹsábọ́ọ̀dù tó kó wọn jọ bó ṣe máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń ṣe kíni, bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń behave. Ẹni bí wọn náà jọ tẹ́ bá ti rí bọ́n ṣe ń act the way tán ṣe ń behave ẹ ti mọ̀ pé lórí burúkú tó kó wọn jọ òun náà ṣe kíni, òun náà jọ. Ọ̀rọ̀ wọn ò dé yẹ kó máa ṣe kíni, kò yẹ kó máa jọ anybody lójú. Mo ṣe wà yìí mátà wọn kò jọ mí lójú débi tó máa worry mi láti bí síbẹ̀ yẹn. Mi ò tiẹ̀ wà move by the orí burúkú tó ń ṣe. Ìkà lọ́mọ ìdùn. So, Star Girl Promotion, God bless you. Thank you so much for standing with this family, you know, most especially somebody like you. In fact, who are highly impressive that, you know, how you have been loving them and all that. Ẹ̀ẹ́dẹ̀rí ẹni tó ṣe kí ni ẹni tó ní kéèsì gan Star Girl Promotion ló ní kéèsì o. Ẹ wá ra àwọn alátẹnujẹ àwọn aṣòṣìmámọ̀ just because they believe that okay, people are showing love with to the other lady. Aṣòṣìmámọ̀ wọn àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe orí ibú. Nǹkan tí ò yé yín ló pọ̀ jù. Hello, nǹkan tí ò yé yín òun ló pọ̀ jù. Sometimes some of you will just come online, you just be shouting, you be shaking kinikan, kinikan. The kasi, nítorí kinikan ti gbówó lọ. Who told you that I did not give Yaikima money? Who told you that? Who told you that Dorcas did not give her money? Èmi ò ní láti fẹ́nu sọ̀rọ̀ too much. Ta ló sọ fún yín pé that particular 1 million that I promised her? Who told you that Dorcas yóò fún? Ẹ tún lọ máa pín yẹn kẹ́ máa pín mọ́ra yín lọ́wọ́. When I promise somebody something, I will do it, except if I do not want to do it. If I want to do it, I will do it. Ta ló sọ fún yín pé Dorcas ò ṣe kíni? Ta ló sọ fún yín pé Dorcas ò ṣe bẹ́ẹ̀? Òpònú ló pọ̀ jù nínú yín, ìkàdẹ̀ ló pọ̀ jù nínú yín. Gbogbo ayé yín kò dẹ̀ ju pé kíni, ipe kẹ́ fẹ́ bà tèèyàn jẹ́, kẹ́ fẹ́ bà tèèyàn jẹ́ lọ. Ẹ̀yin tó jẹ́ pé ìwà ìkà, ìwà ọ̀bàyéjẹ́ ó ti pọ̀ jù lọ́wọ́ yín. Kẹ̀rẹ́ ènìyàn tó ń ṣe the same business pẹ̀lú yín nítorí pé ó ti ń ṣe the same business pẹ̀lú yín, kẹ́ fẹ́ mú wálẹ̀, kẹ́ fẹ́ bà tiẹ̀ jẹ́, kẹ́ fẹ́ ṣe kíní. Tó bá pé tí ò bá ṣe pé kíní kò tí ẹ yẹ kí mọ̀mọ́ wọn kò yẹ kó dá sí ọ̀rọ̀ yìí ní negative way at all. Ó kó sọ pé òun fẹ́ fi gbá scores. Ó kó sọ pé òun fẹ́ fi ṣe kíní kankan. Why? Because everybody ti mọ nǹkan tí ibi stand tí wọ́n wá already. Everybody ti mọ already. Of course now, Odosian wàhálà ni mi. Of course now. Ìyẹn glue pọ̀ mọ́ wa ń bí ni. Ó fẹ́ gbọ́n ta fẹ́ sọ kó lè mọ nǹkan tó wà àtàwọn student òfò tó ń jọ ń kóra wọn káàkiri tó ń jọ máa sọ láàárọ̀ ọ̀la. Ṣé ẹ mọ̀ pé ìyẹn ò ní content kankan lórí Facebook? Ìyá wọn dẹ̀ ti bẹ̀ pé kó jọ o. Òun nídìí ẹ̀ láti wá bò ń jàjà òun. Àwọn àṣírí aṣòṣìmámọ̀. Sometimes I just look at them and I think to myself, okay, do people really think that anybody cares about what all these irrelevant people are doing? Do they really think all this rubbish that they do move them? Eniola ṣiṣẹ́ Alagbo, ó tún máa wà stronger, better, and ẹ rí pé ìsìn gbé yín sọ́njọ́ mo ti gbé e sílẹ̀ ó tún sì bẹ̀rẹ̀ ariwo. Ẹ rí pé àwọn aláàánú wọ́n á tún wá wárí. Àwọn aláàánú wọ́n á tún ṣe kíni? Wọ́n á tún wá wárí. Aláàánú á tún rìn lọ sọ́nà ọ̀dọ̀ ẹ̀. Aláàánú á tún rìn lọ sọ́nà ọ̀dọ̀ ẹ̀. And the two of them, they love each other very much. Kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe wọ́n. Me, Dorcas, I am doing what? I am with Eniola Sisi Alagbo. I am proud of her. She's my daughter. She's my sister.
She's my darling. I love her so much. It's going to remain. Hey, 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 I love her so much. It's going to remain like that forever and ever. Amen. In Jesus' name. Bushimawani. Odosians. Hi. Nítorí èmi ṣe fẹ́ jẹ́ kó sùn lọ́sàn-án, wọ́n ti jẹ́ kó sùn lọ́sàn-án. That's why you're playing so much like that. Yoba, leave this. Girl on here. Aminat Oreoluwaido. Which girl are you talking about? Which girl are you referring to? What are you talking about? So, tí mo ṣe ń sọ lọ, tó ṣe máa ṣe kí nìyẹn? Tó ṣe máa wà nìyẹn. Let them do anything to me. Let them drag me. Let them do whatever. I don't care. Hello? Anybody, if you tell about dragging me, tell about do anything to me, drag me, do whatever. I don't care. Eniola is going to grow. I mean, she has already done that anyway. She has already. She has already grown what they call thick skin. Okay. Why would I leave Eniola? Leave her for what? I don't leave people like that. You know, she has already grown. She has already grown what they call thick skin. Oh, leave this boy alone. Okay, no. She's referring to Oba. She meant Oba. Mommy, can you come and carry this your grandson? The person that said leave this girl alone is referring to Oba. She meant leave this boy alone. Oba, tell grandma that how are you? I love you. Online, Oba like it, pardon. Tabade ti wa kúrò lórí iṣẹ́ òun sin. Àwa dákẹ́. Oba need another. Èmi báwo no me were interested now. Ibu. Oba need another sister. Tiki. Oba ti put. Where did you put your dummy? Where is it? There it is. Hey. Say thank you. Say thank you. What in what remote control? Ọpẹ́lọpẹ́ àwọn toy phone àti toy remote. Gbogbo fóònù mi àti remote mi wọn bá ti gbọ́ ṣégè. Wọn bá ti ṣe kíni mo hide phone mi nísìn. A dẹ̀ fẹ́ máa mú phone mi a máa ti bẹ́ẹ̀ nù. Ọmọ mo ní na. Irú ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? No, don't open it. How did you open this thing? Bruh. Phone mi ni o, ẹnu ni o. Oh, Sister Kemi Moshood, thank you so much. Eniola Sisi Alagbo, I love you, Daku. Oh, Eniola Sisi Alagbo, yeah, look, you see Sister Kemi Moshood? She's loving you. Anyway, let me show you how much people love you. If you love Eniola Sisi Alagbo, say we love you on the comment section. That love will be left Eniola Sisi Alagbo. Fọ́fọ́ sì tẹ̀ ń ṣe ọlọ. Ẹ rí pé ṣóò tí mo gbé wá mi wá bá yín pariwo. Ṣé rí mi kí wọ́n bá yín pariwo? Because àfọ́ fún yín mẹ́. Nǹkan tó ti ṣẹlẹ̀ láti January àfọ́ fún yín mẹ́. Ẹ sábọ̀dọ̀ sọ nǹkan kan lẹ́ẹ̀kan nípa kábíyèsí. I love the fact that you acknowledge that Kábíyèsí is a very good man. Thank you very much for acknowledging that. You are very, very correct. Ṣorí bí Nàìjíríà yẹn ṣe wà kò sẹ́nibọ̀dì. Hello. Kò sẹ́nibọ̀dì tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ tí mi ò lè bá sọ̀rọ̀ pátá. Mo fẹ́